Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí àwọn ọmọ Ọlọ́run alààyè níbikíbi tí ẹ ti ń gbọ́ mi pé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù. Orúkọ mi ò yí padà. Ajínrere James Adeniyi tí gbogbo ènìyàn mọ̀ sí kíni kí n ṣe Olorun 1930 lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Easy Yoke Gospel Ministry Olorun 1930 movement aka Salvation is Free. Mo kí gbogbo wa pé a kú ọ̀sán òní. Ọ̀rọ̀ Ọlọ́run la fi tó mi létí tí mo sì fẹ́ jẹ́ kí gbogbo wa ká jọ gbọ́ lónìí. Pàápàá jùlọ ẹ̀yin obìnrin, pàtàkì tí a fi dá obìnrin ni mo fẹ́ jẹ́ kí a tẹ́tí sí. Torí nínú ìjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ní bí kò bá ṣe ń torí ọmọ, kí ni mo lílò ọkùnrin fún? Àbí kí lọkùnrin fẹ́ dà fún mi? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló mọ̀ wípé àyànmọ́ wíwá sí ayé àwọn torí ọkọ wọn ni. Ìwọ obìnrin tó ń gbọ́ mi, àyànmọ́ wíwá sí ayé rẹ kì í ṣe torí ọmọ o, torí ọkùnrin ọkọ rẹ. Torí ọ̀pá ní ọmọ ọ̀pọ̀ ìgbà ní àwọn obìnrin láti fi torí ọmọ da ilé rú. Ọ̀pọ̀ ìgbà láti fi torí ọmọ tí a mọ ohun tá à ń ṣe mọ́. Òun ló jẹ́ kí n wò wípé ó mà yẹ kí agbára wa ní àmọ̀ràn kékeré yìí. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé mo fẹ́ kí a mọ̀ dé ọkàn wa, dénú wa wípé pàtàkì obìnrin nínú ayé yìí ni wípé torí ọkọ la ṣe rán ọ wá sáyé o. Torí ọkọ rẹ, torí ẹni tí a yọ ìhà rẹ lára rẹ̀, òun ni a fi rán ọ wá sáyé láti wá jẹ́ olùrànlọ́wọ́ fún, láti wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀, láti wá jẹ́ olùtọ́jú rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá ti ṣàṣà ní ọkọ, tí Ọlọ́run ti pèsè ọmọ fún wọn, ìtọ́jú ọkọ bá di ohun tí wọ́n ń ṣáàtì. Wọn ò ní tọ́jú ọkọ mọ́. Wọn á bìkítà bóyá ọkọ jẹ àbí ó mu. Tó bá ti lè di wípé wọ́n ti bí ọmọ, èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Torí kó o tó mọ àwọn ọmọ rẹ, ọkọ yìí ni o kọ́kọ́ mọ̀. Torí ọkọ yìí dẹ̀ rèé ni Ọlọ́run ṣe dá ọ sáyé. Torí ọkọ ni Ọlọ́run ṣe dá ọ sí ayé. Ẹ já wo ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Genesis orí 2 ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 16. Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí ó máa jẹ, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀, kíkú ni ìwọ yóò kú. Ibi ọ̀pẹ ni mò ń lọ o. Ẹ wá gbọ́ ẹsẹ̀ 18. Ó ní Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Èmi yóò ṣe olùrànlọ́wọ́
tí ó dàbí rẹ̀ fún un. Olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ èmi yóò ṣe fún un. Òun ni Ọlọ́run fi dá ẹ̀yin obìnrin o. Tí Ọlọ́run bá kọ̀ sọ wípé òun yóò ṣe olùrànlọ́wọ́ fún un, ó lè gbọ̀nà àrà èmi láti ṣe olùrànlọ́wọ́ fọ́kùnrin, ṣùgbọ́n ó ní tó dàbí rẹ̀, ó túmọ̀ sí pé tó jẹ́ ènìyàn bíi rẹ̀. Ọlọ́run wá dá ẹ̀yin obìnrin tán, ìgbà tí ẹ wá délé ọkọ ọ̀hún tó wá yẹ kí ẹ tọ́jú rẹ̀, èyí tó wù wá òun ni a wá ń ṣe. A wá gbé ọmọ lórí ju ọkọ lọ. Ẹ jẹ́ á jáwọ́, ẹ jẹ́ á tọ́jú àwọn ọkọ wa. Àwọn obìnrin ni ọ̀rọ̀ yìí bá wí. Ẹ tọ́jú ọkọ yín. Ẹ má gbé ọmọ ga ju ọkọ lọ. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ọmọ obìnrin míì kò tiẹ̀ ń wo bí ọkọ ẹ̀ ṣe múra jáde nílé, ṣùgbọ́n ó lè wo bí àwọn ọmọ ṣe múra jáde. Obìnrin míì kò bìkítà kí lọkọ mi máa tiẹ̀ jẹ tí ó bá dé láti ibi iṣẹ́, ṣùgbọ́n ó lè ro ohun tí àwọn ọmọ ẹ̀ máa jẹ tí wọ́n bá dé láti skul. Ṣé ń gbọ́ ọ̀rọ̀ mi? Èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀, torí Ọlọ́run ò sọ wípé ẹ jẹ́ á dá ọmọ fún, ó ní ẹ jẹ́ á dá olùrànlọ́wọ́ fún ọkùnrin yẹn tí ó dàbí rẹ̀. Ṣé olùrànlọ́wọ́ nìwọ? Àbí ìyàwó tí wọ́n ń pè ní ìyàwó? Ṣé aya ni ọ́ àbí ìyàwó? Aya túmọ̀ sí ẹni tí a yọ láti inú ọ̀wá ọkùnrin yẹn, ẹni kejì rẹ̀ gangan, ẹni bí ọkàn rẹ̀ gangan. Ṣùgbọ́n ìyàwó ó yà wá wo ni a máa tọ́jú ọmọ, ọkọ ò ní ṣe rí ń ta. Mo fẹ́ káwọn obìnrin gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí. Ìwọ obìnrin tó bá kí ń tọ́jú ọkọ rẹ̀ ńlé, tó fẹ́ mọ bí ọkọ rẹ̀ ṣe ń jẹ, bó ṣe mu, bó ṣe ń rìn sí, bó ṣe ń múra, tó ṣe débi pé kọ́kọ́ rẹ̀ tiẹ̀ dùn wò ń ta, o ò ṣiṣẹ́ Ọlọ́run o. Ò bá máa fojoojúmọ́ wàásù ìyìn rere ń gbòòrò, tí ọkọ rẹ̀ ń pọ́n láṣọ ń títì, o ò ṣiṣẹ́ Ọlọ́run o. Ìwọ obìnrin tó sọ yí pé ìwọ ni senior apostle, wòlíì àgbà, ọkọ rẹ̀ ń pọ́n láṣọ kò dùn wò. Èmi àti ẹ̀ máa sọ yí pé tí n bá tiẹ̀ tọ́jú ọkùnrin wọn á gbà lọ́wọ́ mi. Tẹ́ máa gbọ́rọ̀. Màmá àti bàbá, mọ́mì tẹ́ ń gbọ́ mi, ẹ gbọ́ mi dáadáa. Ṣé mo pa ajínrere lèmi, mi ò ní fọ̀rọ̀ sábí àwọn sọ fún wa o. Bó bá kan tàdúrà á gba àdúrà, ṣùgbọ́n ìta rán mi sí ọ lónìí ọ̀rọ̀ ni. Ẹ tọ́jú ọkọ, ẹ tọ́jú ọkọ mọ́mì, ẹ jẹ́ kọ́kọ́ yín ṣe é rí. Pàápàá jùlọ ní agbo Kristẹni, ẹ tọ́jú ọkọ. Àyànmọ́ yín ni láti wá tọ́jú ọkọ o. Àyànmọ́ yín ni láti wá tọ́jú ọkọ yín, kì í ṣe láti wá tọ́jú ọmọ. Ẹ má ṣì mí gbọ́, mi ò ní má tọ́jú ọmọ rẹ o, ṣùgbọ́n tọ́jú ọkọ. Position ọkọ jẹ́ kó wà ńbẹ̀. Má gbé position ọkọ sórí ọmọ, má lè gbé position ọmọ sórí ọkọ. Tọ́jú ọkọ rẹ, jọ jẹun lásìkò. Èyí ni iṣẹ́ ìránṣẹ́ tí a gbélé ọ lọ́wọ́. Ìwọ obìnrin tó náà ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ò tọ́jú ọkọ nílé,
iṣẹ́ ìránṣẹ́ àkọ́kọ́ tí Ọlọ́run kọ́ gbélé ọ lọ́wọ́ ó ṣe é. Lọ́ máa tọ́jú ọkọ rẹ̀ ó ojú rere Ọlọ́run. Bóbìnrin bá ń tọ́jú ọkọ rẹ̀ yóò máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà, yóò máa rójú rere Ọlọ́run, yóò sì máa gbádùn ọkọ rẹ̀. Ṣùgbọ́n bí o bá ti tọ́jú ọkọ rẹ̀ jẹ́ gbogbo ìgbà ìpè ló ń ṣẹ́, àánú rẹ̀ ṣe mí ni o. Tètè yí ìwà padà, yóò dára fún wa. Jésù Olúwa wa. God bless you. Ẹ ṣé púpọ̀. Wow. Please subscribe to our YouTube channel at Olorun TV for music, prayers, messages, movies by Evang James Adeniyi, aka Kinikinse. God bless you.